yẹn òkè yìí ni ogun tó ṣẹlẹ̀ ní Islam ọdún kẹta ló wáyé ṣùgbọ́n òun lógun ẹlẹ́ẹ̀kejì tó ṣẹlẹ̀ ní Islam ó wáyé lẹ́yìn ogun Bádírù yẹn àwọn kèfèrí wọ́n fìdí rẹmi bí ogun náà tìyẹn ló wá dùn wọ́n wá ń fi sọ́kàn pé àníṣe àgbẹ̀sán lọ́wọ́ ẹ̀yin mùsùlùmí yìí wọ́n ní láti padà sílùú Mẹ́kà wá lọ múra wá ìmúradé yẹn wọ́n wá pọ̀ wá Ànábì náà wá kó àwọn èèyàn ẹgbẹ̀rún ṣùgbọ́n ọkùnrin kan táwọn sí lórí àwọn mùnáfíkì ní ẹ̀tàn pé ní Abdullahi ibn Ubay ibn Salul ó gbìyànjú láti kó ọgọ́rùn mẹ́ta kúrò níbẹ̀ ó wá kú méjì pẹ̀lú Ànábì sógun yẹn bẹ̀rẹ̀ Ànábì yẹn yìí kan dó sórí òkè bí ẹmọ ta ọfà máwọn ọ̀tá tó bí wọ́n ṣe ń jagun yẹn àwọn mùsùlùmí ń borí ogun náà bá ṣe ń borí torí pé ọ̀rọ̀ ogun ni pé nínú kí wọ́n pa wá nínú Islam ká kúkú ẹ̀ àbí ká pa wọ́n ká kó èrè oko wọn àwọn ìfẹ́ kó wá sógun ṣé bí tí a ti ń pa wọn àwọn mùsùlùmí bá ń sa nǹkan tí wọ́n kó lẹ̀ wọ́n ṣe ń sá lọ ní à ń sà ìyẹn làwọn náà lórí òkè ga àwa ó ṣe máa fèsì ọ̀tá tẹ́yìn kan kó nǹkan ogun àwọn náà bá bọ́lẹ̀ ni lílọ tí wọ́n lọ ìkan nínú àwọn kèfèrí ìgbà yẹn tó padà di musa pẹ̀lú kọ́lì ìdúnlẹ̀ wà ní ìdúnlẹ̀ à ń pè ní ìdá Ọlọ́run ọba tá a máa ń yọ sí kèfèrí ó mọ ogun dáadáa ó wá wò pé àyè ti fi sáà náà bí ní ká wà lẹ̀ bó ṣe gba ẹ̀yìn yìí nìyẹn ó máa yí báyìí ó kàn kó ogun mùsùlùmí látẹ̀yìn báyìí ẹ̀yìn tó ti mú ọba nábì náà ṣubú níbi ogun yẹn èyí náà yọ ètò wọn pariwo ànábì ti kú àlàyé abala ànábì ní mí ikú mọ̀ ń bẹ láyé ó tún máa wọ̀nyàn tó padà wá sí ibi ojú ogun yẹn so bí ibà abala àkọ́kọ́ bí ogun yẹn mùsùlùmí borí torí pé kí ni àtẹ̀lé àṣẹ ànábì tó jẹ́ olórí ńgbà náà abala kejì àfìdí rẹ̀ níbi torí pé àtẹ̀lé àṣẹ ànábì eléyìí túmọ̀ sí pé a máa ń tẹ̀lé àṣẹ olórí wa ni kódà tó bá hàn sí wa pé ní tó mọ̀ ní àṣẹ kò mọ̀ fẹ́fọ̀ wa ẹja tẹ̀lé ó mọ̀ tó ní ká ṣe níbẹ̀ so nínú ogun yẹn àwọn mùsùlùmí tó kú wọn pọ̀ wọ́n wọ 70 tó kú ṣùgbọ́n àwọn tó gbajúmọ̀ níbẹ̀ ni wọ́n ṣe síbi táwọn wòye ìtẹ́ níbi táwọn wòye ó ṣe rí ìtẹ́ láwọn wòye ṣe nínú àwọn tí wọ́n ṣe síbẹ̀ tó gbajúmọ̀ ni Hamza bunu Abdul Muttalib tí a mọ̀ sí ẹ̀gbọ́n bàbá Ànábì sallallahu alaihi wasallam wọ́n pa ẹni tó pa láǹpẹ̀ wáṣí wọ́n wá pa lásán wọ́n wá fi ọ̀bẹ la inú ẹ̀ wọ́n wá la inú wọn mutilate ẹ̀ tí wọ́n fi ọ̀bẹ ṣe tánàbí rí báyìí inú ẹ̀ bàjẹ́ omi ń bọ́ lójú ẹ̀ ni ó wá ń sọ fún ọkùnrin tó pa inú mi ò kì í dùn tí n bá rí ẹ pé wọ́n lọ pa ọmọ ìyá mi ẹ̀gbọ́n àbá mi nígbà tó padà gba ìsìlámù náà Ànábì mọ́ ni mo tó ṣẹlẹ̀ ní pé jọ kúrò lẹ́gbẹ̀ẹ́ mi mọ́ lọ báyìí fẹ́ rí ẹ tí n bá ti ń wù ẹ mo máa ń rántí ẹ̀gbọ́n bàbá mi tó pa ọkùnrin yẹn wá ṣe yẹn padà gba ìsìlámù òun náà ló pa ní tó burú jù nínú kèfèrí táwọn sí Musailamatul Kadhdhab tó sọ pé Ànábì lòun ó sọ pé Ànábì tó kú ṣùgbọ́n Ànábì ò ráyè bá jagun yẹn tó fi kú Abubakar lọ jagun náà òun náà ló padà pa ọkùnrin yẹn náà ó ní èmi ni mo pa ẹni tó da nínú àwọn mùsùlùmí àṣìkẹni tí ò dánú kèfèrí náà láti fi rọ ó wá pa Wáṣí yẹn níjọ náà so nínú àwọn tí wọ́n ti fi ní Musa ibn Umair ọmọ kékeré ni ẹbí rẹ̀ ní owó púpọ̀ ọmọ aláyọ̀ ní láti kékeré lu Mẹ́kà ṣùgbọ́n gbà tó gba ìsìlámù báyìí mọ̀mọ́ rẹ̀ akọ̀ lọ́mọ ìgbà tí àǹfààní àti wá sí Mọdínà yọ ó wà náà àkọ́kọ́ tó kọ́ wá síbẹ̀ ló wá ń pèpè sínú Islam òun náà wà ní tó gbé àsíá ogun dání níjọ náà òun náà kú níjọ náà ìgbà tí wọ́n ń sin aṣọ tí wọ́n fi ń wé tán bá fi bo orí ẹ̀ kò ní di ẹsẹ̀ tán bá fi bo ẹsẹ̀ kò ní dé orí Ànábì ní ẹ síbẹ̀ bẹ́ẹ̀ torí pé a kì í wẹ àwọn tán kú sójú ogun bá ṣe máa ń wẹ̀ mùsùlùmí tó kú lásán a kì í wẹ̀ wọn ẹ̀jẹ̀ wọn aṣọ àfilẹ̀ bí akọ̀kọ̀ wọn mọ́lẹ̀ náà bá ṣe máa ń wẹ̀ wọn nìyẹn torí náà àwọn tó tún bá ogun yẹn Abdullahi ibn. ògo ni fọ́lọ́run lókè ọ̀run nígbà tá a bá gbọ́ tá àwọn mùsùlùmí bá ń sọ àwọn ìtàn kan báyìí tí ìbá ṣe pé èèyàn fúnra rẹ̀ bá ti ṣèwádìí lórí ẹ̀kọ́ rí èyí ó fẹ́ lè máa pìtì wọn pé Islam kìíní kan wí ara tẹ bá wá dé foundation kan yẹn ẹ rí wípé àwọn gangan lẹ́lẹ́bi nípa báwo sí according to Sirah Ibn Ishaq page 286 to 291 mo dẹ̀ máa lo hadith Sahih Bukhari 4072 láti fi ṣẹ̀rí ọ̀rọ̀ tí ó wà nínú nǹkan tí mo fẹ́ sọ. Now tẹ́ bá lọ wo Sirah tí mo sọ yìí from the beginning Ànábì ti kọ́kọ́ rán Abdullahi ibn Jahsh láti lọ dènà de àwọn Kùrẹ́ṣì wọ́n lọ ṣe òwò ní wọ́n wá ń bọ̀ Ànábì wá ní kán lọ dúró dè wọ́n ní Nakla láti hijack ìgbà táwọn ènìyàn lọ tán rí àwọn pípù yẹn wọ́n attack wọn wọ́n shoot arrow wọ́n pa arákùnrin kan tí a pè àlè adrop so wọ́n kó àwọn property wọn kò lọ sọ́dọ̀ Ànábì ẹlẹ́ẹ̀kejì wọ́n tún padà wá Ànábì gangan fara ẹ̀ pẹ̀lú àwọn sọ́ábà lórí ìdíwà tẹ́lẹ̀ ìyẹn ló yí sí ogun Bádírì wọ́n gbọ́ pé Abu Sufyan lọ sí Sham ó ń bọ̀ láti Syria wípé ó lọ ṣe òwò ó ń padà bọ̀ nígbà táwọn ẹbí gbọ́ ó ní káwọn mùsùlùmí káwọn jáde káwọn lọ gbà ìgbà tó ń lọ dúró dè àwọn ènìyàn lọ́nà máa yẹn náà tó jẹ́ Abu Sufyan dẹ̀ fetí ilẹ̀ òun náà ń gbọ́ information ló fi mọ̀ yí pé Ànábì tí wàá dènà dà wọ́n wájú bó ṣe ránṣẹ́ sí Mẹ́kà nìyẹn pé káwọn ará Mẹ́kà máa bọ̀ kí ṣe pé wọ́n pìpì ẹ̀pọ̀ ogun kan wà tẹ́lẹ̀ àmọ́ fẹ́ jọjà kan tẹ́lẹ̀ bọ̀ bí kan ti ṣẹlẹ̀ pé ẹ wá protect ọjà yìí o àti owó yìí o náà bá gbéra lọ́ba lọ. ìyẹn ló yí sí ogun Bádírì ogun Bádírì yẹn ni Hamza tí wọ́n ní wọ́n mutilate òkú ẹ̀ yìí ló ti pa arákùnrin kan tí a ń pè ní Tuhama bun Adi bun Al-Kaira ibẹ̀ ló ti pa ogun Bádírì yẹn ló ti pa arákùnrin tí Hamza dẹ̀ pa yìí òun náà ní arákùnrin kan tí a ń pè ní Jabir bun Mutim náà ìgbà táwọn Kùrẹ́ṣì wá fún agbárí tán march according to Sahih Bukhari hadith number 4072 Jabir bun Mutim yẹn ó wá sọ fún
ẹrú rẹ̀ kan tá ń pè ní Wáṣì, ó lẹ́rú kan tá ń pè ní Wáṣì pé tó o bá lè pa Hamza fún mi láti ṣe retaliation arákùnrin mi tó pa máa free ẹ̀. Ǹgbà tí wọ́n wá wà ní ojú ogun Bádìrì yẹn, arákùnrin tí ẹnìkan wá ń sọ̀rọ̀ ó ń challenge pé kán bọ́ta kan jà, Hamza wá bọ́ta ó wá ní sóun challenge Allah àtòjíṣẹ́ ni, ó sì pa ẹni tó ń ṣe challenge yẹn. Ìgbà tí ọ̀rọ̀ ìjà yẹn wá ń lọ, ibi tí arákùnrin Wáṣì tó lọ sábò sí, Hamza wá bẹ̀, bó ṣe gún Hamza nìyẹn, gẹ́gẹ́ bí àdìsí yẹn ṣe pé wá ológun nǹkan bẹ́ẹ̀ lè mọ jáde di rẹ̀ ogun, wọ́n sì ń mutilize ẹ̀ ní retaliation ẹ̀gbọ́n àbí arákùnrin ọ̀gá rẹ̀ tí wọ́n pa. So tẹ́ ẹ bá ń rí nǹkan tó ń bọ̀ yẹn sì ẹ rí wípé retaliation ni, kì í ṣe pé wọ́n kàn déédéé pa lásán. Ẹ ti rọ́ọ̀bù àwọn pípì lẹ́ẹ̀mejì, ẹ pa àwọn èèyàn wọn lẹ́ẹ̀mejì, wọ́n dẹ̀ padà wá, wọ́n wá gbá return match. So kí ni pity tó wà bẹ́ẹ̀? So ẹ rí i pé wọ́n ṣe ṣàgbékalẹ̀ ìtàn yẹn, ẹ máa wò bíi pé èèyàn ẹbí ẹni tó yẹ kán pity, but ẹ bá wo nǹkan tó wà behind ẹ̀ lẹ́ẹ̀tì mọ̀ wípé eléyìí ẹsẹ̀ wọ́n ẹsẹ̀ níta lè pity. Ṣé bá náà bí pa 800 jùs lójúmọ́? Ẹ wá tí a jọ àwọn kankan nínú àdìsí Bukhari yẹn, wọ́n wá ń gbé bọ̀ pé ànábì ò kì í fẹ́ rí ẹni yẹn sókè. Àwọn kan wá, wọ́n wá sọ́dọ̀ ànábì, ànábì ò àtàkì wọn, so òun náà fẹ́ wá wò wọn. Ànábì wa ní ṣé wọ́n ni Wáṣì tó pa Hamza? Ó ní sí nǹkan tó sọ fún nípa, ó ní òun fẹ́ rí máa yẹn sójú. Máa yẹn wá ní òun á pa Mùsèlímà yẹn, ó láyà kan náà tó sọ̀kalẹ̀ lórí tòun náà ní Quran, wọ̀nyẹn kan mo wá tìrìtì lẹ́nu. So ó wá pa Mùsèlímà tó pera ẹ̀ ní prophet. Ẹjá jọ gbé sí làǹkà yìí náà, ṣé Muhammadu nìkan lòyìnṣẹ́ tọ́lọ́ lè ránṣẹ́ ni? During the time of Moses, ṣe bí a rí ibi tí wọ́n ti gbà mí mọ́ tí wọ́n ti ń sọ tẹ́lẹ̀ tí Joshua ní kí Mose ó dá wọn lẹ́kun. Mose sọ pé gbogbo èèyàn ìbàjẹ́ jẹ́ wòlíì. Ìgbà ayé Jésù àárẹ̀ àwọn ẹ̀tọ́ ṣiṣẹ́ àmì tó dẹ̀ fún wọn tẹ̀lé Jésù, táwọn àpòsí ní káwọn dá wọn lẹ́nu dúró. Jésù ní tí wọn bá ti takò wá, wọn ara wa náà ni wọ́n fi wọ́n lẹ̀. Ó di ti Muhammadu, ó di pé kẹ́mọ́ pa. So arákùnrin wá sí yẹn wá lọ pa Mùsèlímà láti fẹ́ fi wá ìyọnu pé òun lòun pa Hamza, ẹni tó dájú náà mùsùlùmí, ìgbà tó ti wá di mùsùlùmí sí kóun náà lọ pa Mùsèlímà. So bí ìtàn yẹn ṣe jẹ́ nìyẹn. So àrọ̀ yín, àwọn nǹkan tẹ́ ẹ bá máa sọ nípa ẹ̀sìn, ẹ sọ bó ṣe rí, ẹ má sọ débi pé àwọn yóò máa ṣe pìtì, wọ́n máa wò ó pé ń tẹ́ ń sọ lójú òótọ́. Lórúkọ Jésù, iye wò nira ire o. Ẹ dẹ̀ má gbàgbé pé òun tẹnu mọ́ ẹ̀yin náà gbogbo ìgbé ayé yìí, ẹ lè bá lọ́wọ́ Jésù. ń pààyàn, Jésù ń pa padà, ń pààyàn, àpòsílẹ̀ pa padà. Tó bá jẹ́nu Jésù láti gbélé, èmi ò ti kó bẹ́ẹ̀ tipẹ́ ni mo ṣe ní Jésù ló lè fún yín nísinmi. Ẹ máa bọ̀ lọ́dọ̀ rẹ̀ kó tó pẹ́. Ire o.